Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, Alhaja Kaola náà ti bọ́ síta, àwọn náà ti sọ̀rọ̀ nípa ọmọge Saida pẹ̀lú fídíò wọn tí ó jáde síta gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé irú ẹ̀ ó ti ṣẹlẹ̀ sí Alhaja Kaola náà rí níbi tí àwọn àti ọkọ wọn tí wọ́n ti ń dragi ọ̀rọ̀ tí wọ́n ti ń ṣeré ní ọkọ wọn ló ti send fídíò yẹn síta ńgbà yẹn tó ń threaten wọn pé òun máa gba owó lọ́wọ́ wọn, and then àdúpẹ́ Alhaja Kaola ó overcome ẹ̀, although ó jẹ́ nǹkan tó touch tí ó jẹ́ ẹ̀dùn ọkàn ní gbogbo yẹn, but Alhaja Kaola ti wá sọ̀rọ̀ wọ́n ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tí ó bá ti jẹ́ àárín olólùfẹ́ méjì pé, and then during that time pé àtọkùnrin àtobìnrin pé èèyàn máa ń gbàgbéra pé èèyàn ti ẹ̀kìn rántí pé ẹnìkejì èèyàn téèyàn jọjọ wà nínú ìrìn àjò ìfẹ́ ó lè dàyàn. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́, ká gbọ́ àwọn àṣírí àwọn ọ̀rọ̀ wáàsí, àwọn ọ̀rọ̀ ẹ̀mí, àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí Alhaja Kaola tí ó fi bọ́ ọmọge Saida wípé kó má wò pé kó má rò kí ó má lọ ní depression pé n tó ṣẹlẹ̀ sóun náà rí ni òun dẹ̀ ó fa kọ́mù ẹ̀ pé ìwà ọmọ ẹ̀ dáadáa mọ̀ ló ti rí yẹn pé yóò tún mọ bí ó ṣe máa ṣe pẹ̀lú èèyàn ni. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́, ká gbọ́ contribution tí àwọn èèyàn tí wọ́n had sí ọ̀rọ̀ nígbà tí Alhaja Kaola tí wọ́n ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí ọmọge Saida. So ẹ̀yin tẹ́ bá jẹ́ viewers wa àti mú oríṣiríṣi fídíò wá nípa ẹ̀ ní orí YouTube channel wa yìí. So ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe, ẹ bá ṣe ń wò ẹ dẹ̀ máa bá wa like ẹ̀. So I really appreciate yín, ẹ farabalẹ̀ kẹ́ wò. Tó bá ti kú ọkùnrin àtobìnrin rẹ̀ kan làákàyè máa ń sọnù ni. Mo mọ kéwò sí ń bẹ̀, mo jẹ́ alùsùnà ò sí ń bẹ̀, mo jẹ́ àfáàgbò ò sí ń bẹ̀, mo jẹ́ pásítọ̀ ò sí ń bẹ̀. Olúwa bá lékè ọlá ń tó fi sí àárín àwa àtọkùnrin yẹn ó ní agbára, ó nípọn, ó gbọngbọ́n débi pé kò sólú ẹ̀ láyé tí ò lè gbé ṣubú. N ti bẹ láàrin wa wàláyì tàláyì fún mọ̀bìláì, èmi tún sọ fún yín lẹ́yìn torí pé kò sí ẹ̀dá kan tí yóò wo pé tí òun ṣe ó lè padà jáde tí ọ̀wà ṣe tí ń ṣe láàrin òun àtọkùnrin tí wọ́n jọ lọ́rọ̀. Ọkùnrin méjì kò ní bá ṣe, ọkùnrin ẹyọ kan tí wọ́n jọ ń sọ̀rọ̀ fẹ́ tí wọ́n sì nítòsí ara wọn òun ni wọ́n jọ ń sọ̀rọ̀ yẹn yóò ti ní ibi tí ọ̀rọ̀ dé kó tó kan stage yẹn dandan nìyẹn. Lẹ́yìn tó jẹ́ wípé mo fi ń sọ̀rọ̀ Sister Saida, Aunty Saida, gbogbo ẹni tó bá ṣaburú àbí tó rò lẹ́mìí pé òun fẹ́ fi nǹkan yẹn jẹ́ kẹ́ ní depression, kẹ́ develop hypertension, kẹ́ máa rò lẹ́mìí láti para yín, irú àwọn bẹ́ẹ̀ yẹn ọ̀tá yín ni wọ́n tẹ́lẹ̀ kó tó di pé incident yẹn ṣẹlẹ̀. Ṣẹlẹ̀ ni ó bá jẹ́ ọ̀tá tẹ́lẹ̀, olùsí ń yà mí lẹ́nu bí Olúwa ṣe ṣe làákàyè obìnrin. Èmi sábà láìkì làákàyè obìnrin máa ń sún sẹ́yìn gan. Gbogbo àwọn obìnrin tí wọ́n sọra wọn di adájọ́ yìí kò sí ẹ̀dá kan nínú wọn tí ò ṣe ń tó jù bẹ́ẹ̀ lọ. Ẹni Ọlọ́run bá ní káṣírí rẹ̀ ọmọ tù ibi ayé délé ni ọ̀dà kí ló fà tí ọkọ ọmọ bẹ Nàìjíríà tíyàwó ọmọ bẹ Novas wọ́n sì máa bára wọn ṣeré orí fóònù. Wọ́n máa bára wọn ṣeré orí fóònù, ọkọ àtìyàwó ni wọ́n o. Ọkọ sọ pé òun fi ilẹ̀ yóò ní jẹ́ kó òun rí ẹ, jẹ́ kó òun rí bẹ̀ yẹn. Ọkùnrin ọmọ request, obìnrin ò ní ilé kọ̀ nítorí ẹ̀mí rí ó ti balẹ̀ pọ́kọ òun ni. Téèyàn bá wá ṣàgbákò lọ rú ọ̀dọ̀ ọkùnrin bẹ́ẹ̀ tọkùnrin yẹn wá fi kíní yẹn sí recording tó wá gbé kíní yẹn jáde sí obìnrin yẹn ló wá jẹ̀bi. Sọ̀rọ̀ tóbìnrin yẹn ń sọ gbà yẹn sẹ́nì kẹta gbọ́. Ntọ́lọ́wọ́n bá fi sáàrin wa tó jẹ́ pé fúnra ara rẹ̀ ló mọ tó gbà lérò. Téèyàn bá ti wà ní mọ́rálà yẹn, tí obìnrin àtọkùnrin bá ti wà ní stage yẹn, wàláhì bí wọ́n bá gbé ìbọn èèyàn sọ pé kí wọ́n yìn torí pé stage tó burú jù nínú gbogbo òpèsè ayé tá ń lò ní o ní stage kí ọkùnrin àtobìnrin ọba eré ìfẹ́ kí wọ́n bá ọ̀rọ̀ fẹ́ débi pé wọ́n ronú páwọn fẹ́ bára wọn ṣeré. Sister Saida, pẹ̀lú ògùn Ọlọ́run ní jẹ́ kó lo kúkúrú ẹ̀mí. Allahumma àmín. Jẹ́ kí n sọ fún ẹ, gbogbo àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ bàjẹ́ yẹn, tí wọ́n búlì rẹ yẹn, kò sẹ́nìkan nu wọn tó fẹ́ ọ tẹ́lẹ̀, inú rẹ pilẹ̀ ń bí wọn tẹ́lẹ̀ torí wípé àwọn àgbàlagbà wọn á ní ẹjẹ́ á bá oníkìní kan wí. Tó bá jẹ́ kóbìnrin náà ló ṣerú ẹ̀, obìnrin tó ṣerú rẹ̀ náà kì í sọ lórí rẹ̀ ni. Ó wà nílé ọkùnrin, ẹni tó wà nílé ẹ̀ kì í sọmọ kékeré, àgbàlagbà ni, ẹni tí ẹ ló ti pé 90 years for that matter. Ó dẹ̀ wá lè mú God láti mú fóònù rẹ̀ ní bẹ́ẹ̀ láti ṣe bẹ́ẹ̀. Ọ̀kan nìyẹn. Ẹ jẹ́ kí n wá sọ tèmi gangan, mo fẹ́ repeat ẹ̀ lálẹ́. Èyí tí Aunty Saida ó fi ṣe sùúrù yẹn, ṣé mọ̀ pé inú ayé ta wà oríṣiríṣi àwọn àdánwò ló ti kàn mí. Lótùwọ́ gbàtà tún sẹ́kù láyé, a lè sọ pé àwọn àdánwò yẹn ti tán. A máa bẹ lọ́run ní pé kó máa gbé wa lékè àwọn àdánwò tó bá ti ń wá. Gbogbo yín lẹ́nu èyí tó ṣẹlẹ̀ kan yìí.
ètí Taofik Atẹ́wọ́gbàgbé olùṣe sábàbí ẹ̀ tó ṣe sábàbí òun ló ṣù mí sí court ó bú mi mo bú tèmi ó wá ṣù mí sí court ẹ wo àrà tó dá èyí tó ṣẹlẹ̀ kàn ìyẹn. tẹ́ ẹ̀ bá gbàgbé ọjọ́ yẹn nígbà tá a di ẹnu ọ̀nà prison wọ́n ti kó kinní yẹn sí ọwọ́ mi báyìí ẹnìkan wà sọ fún mi pé kí n kó sábẹ́ jab mo dẹ̀ ti rí àwọn oníròyìn ní ọ̀kan kódà ó yà mí lẹ́nu ọlọ́pàá tó gbé mi lọ sí Òkè Kúrá ọlọ́pàá yẹn ló take picture ìgbà tí ọmọ bí ó ṣe yà ẹnìkan wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi ìyún bọ́ọ̀tà wá láti inú prison ọwọ́ alálàjẹ́ ẹ̀ka mo nínú nù àwọn tí wọ́n dúró ìfẹ́ sòwò ni ẹ jẹ́ kí wọ́n sòwò ebi Taofik náà fẹ́ gbóòkọ ni òun náà fẹ́ lóòkọ ẹ jẹ́ Taofik olórúkọ mo bá bú ẹ̀rìn òun náà fi ya fọ́tò yẹn èyí tó ṣẹlẹ̀ kán ìnìyẹn ṣe wá rí ti tèmi yìí mo fẹ́ sọ mo fi Ọlọ́run ọba tó ní èmi mi ìmọ̀ ìjọ tọ́lọ́run gbẹ̀mí yẹn o ṣùgbọ́n gbogbo ń tà ń sọ yìí mo mọ̀ pàápàá tún sọ tó bá di àkíyàmà èmi ní nǹkan yẹn ṣe ní àárín yìí máa salute effort ìyá Esabod mo fẹ́ kí ìyá yẹn lórí tó ṣẹlẹ̀ nígbà yẹn torí pé mi fúnra mi ò rántí sista Sẹ́yìndá àti Sẹ́yìndá jẹ́kẹ́ ní ìrì ọbalẹ̀ musiba ò ní sí ọ aburú kankan ò ní sí ọ pẹ̀lú ògùn Ọlọ́run ò ní bá wọn nájà warawara èmi lè ní bọ́ sọ̀rọ̀ mo tún kọ̀rọ̀ mi ṣe jù Ọlọ́run pàtàkì sí mi pin ẹ̀rù Ọlọ́run máa bà mí níjojúmọ́ ni ìbẹ̀rù rẹ̀ ní kọ̀rọ̀ tó bí ju ìbẹ̀rù rẹ̀ ń gbangba lọ kankan wòye sí mi mi Ọlọ́run mo bí ọ dákun má jẹ́ n rí kú ọmọ o Allahumma àmín Ọlọ́run dákun má fi mùsíbà ṣe mí o Allahumma àmín kò sí wéèté tí àwọn ọ̀tá lè hun tí máa bá mi lójijì ẹni pé mo sọ̀rọ̀ ìyá yẹn lẹ́ẹ̀kan ṣé mọ̀ pé contribution ìyá yẹn ìmọ̀ dùn yàn bọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ àmọ́ nígbà tèmi tí ìyá yẹn sọ òótọ́ ni ẹ̀gbọ́n tí yà ń wí nígbà tí wọ́n gbé fídíò yẹn wá ìgbà tí ẹ jẹ́ kí n ṣàlàyé fídíò yẹn níwọ̀nba ìní disclose ẹ̀ tán ìgbà tó di wípé èmi àti Sharafa tá à ń ṣeré wọ́n wá gbé wá aṣọ tí wọ́n ń bẹ́ẹ̀ tí í ṣe dúvè aṣọ yẹn ó jẹ́ irú aṣọ tí ń bẹ lórí bẹ́ẹ̀dì mi ara àwọn dúvè tí mò ń lò nínú yàrá mi ni ó ní dúvè yẹn ìyá yẹn wá sọ̀rọ̀ kan nígbà tí mò ń ṣọ́nu yàrá mo ní yàrá mi rèé ẹ wò mí yàrá mi rèé ìyá yẹn bá ní no ó ní yàrá rẹ̀ kọ́ yà Alájà Kaola ó ní yàrá tá à ń wò yẹn ó ní yàrá ó ní kì í ṣe inú ilé rẹ̀ ó lọ hòtẹ́ẹ̀lì ni ìyá yẹn ló wí bẹ́ẹ̀ àǹtí Sẹ́yìndá ẹ gbọ́ tèmi yìí kẹ́ ẹ fi sòdiwọ̀n jókòó yín mo fi Ọlọ́run bá lékè ọlá búra hòtẹ́ẹ̀lì ni ẹ gbọ́ mo fi Ọlọ́run tí ń lọ bá níjọ́ tí mi ìmọ̀ búra hòtẹ́ẹ̀lì ni nígbà mo wà ní oyún màbúbà mo mọ̀ yí pé Sharafa ò lẹ́ẹ̀kẹ́ ọkàn ọwọ́ kù díẹ̀ tí ń bímọ nígbà mo wà ní oyún àwọn Fàyímà oní dókítà ti pè pé Haji Sharafa sórí ara Alájà Kaola ó ní ìdí tó bá ti fẹ́ bímọ kó o mọ́ jìnnà sí ẹ̀dá kan ti ní tẹ́ pé tó bá ti lóyún tán mo bá ti lóyún tán yọ ọmọ sákì ni kò ní wá mọ́ tó bá ti ní ìdí owó ti mọ bí ó ṣe mú sí mi lórí mọ́ ń tẹ́ sọ nọ́mbà mi Mugun àti ATM Mugun ní Sharafa fi sọ nọ́mbà mi àti ATM ń tẹ́ sọ nọ́mbà mi Airtel àti MTN nìyẹn. Lovers all over the world ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu Alájà Kaola pẹ̀lú gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ sí ọmọge Saida agbáládùra pé gbogbo ojú tó ń wò wá àní jìn sí ọ̀fìn ayé kọ́lọ́ ṣàánú wa àní bá olórí burúkú dà wò papọ̀ because nínú ayé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ láti sọ àtàṣe mú wá sórí YouTube channel wa tàṣí mú wá sórí ìkànnì yìí kí a bá lè máa fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ ká bá lè máa fi kọ́ra wa ní ọgbọ́n so ẹ̀yin tẹ́ ẹ bá ṣe ń darapọ̀ mọ́ YouTube channel wa ẹ bá wa subscribe ẹ bá wa like ẹ bá wa share so we really appreciate your support so far we love you all thanks for watching.